ẹ wò ó lórí àwọn ọlọ́pàá tí wọ́n yọ kúrò lẹ́yìn àwọn VVIP. Ó ti dá wa dúró láti lè má lọ kí àwọn ènìyàn wa nílùú mọ́. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ káalẹ́ ẹ káàsán. Àwọn nọ́ọ̀sì ti sọ̀rọ̀ o, wọ́n ti lahùn, wọ́n ní gbogbo assembly, àwọn National Assembly, wọ́n ti fi ẹ̀hónú wọn hàn sí bàbá Tinubu, wọ́n ti fárígá. Kódà bàbá Tinubu náà ti tutọ́ sókè, ó ti forí gbà, ó ní bẹ́ẹ̀kú lẹ́ẹ̀kú o, bí ṣe nǹkan mi rèé kò yí padà. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ ní November 23 ọdún 2025 ní bàbá Tinubu ṣe òfin tó sì pe Inspector General of Police ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun, tí bàbá Tinubu ṣe òfin pé gbogbo àwọn VIP, wọ́n fà ní ìwọ tó bá mọ VIP, very important personnel, wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ríra wọn bíi pé àwọn yàtọ̀, àwọn tó ríra wọn bíi pé ipò àwọn ó kéré, ó ju àwọn tí ó wà lẹ́lẹ̀ yìí lọ. Bàbá Tinubu ti ṣòfin pé kò gbọ́dọ̀ sí escort yálà ọlọ́pàá tàbí navy tàbí sójà tí yóò mọ tẹ̀lé wọn kiri mọ́ o, nítorí àwọn fúnra wọn lọ wáyé fún díẹ̀ yìí kọ́ dẹ̀ máa fúnra wọn rìn kọ́ má da àwọn tó kù láàmú mọ́. Látàrí òfin yẹn àwọn nọ́ọ̀sì ti yarí o, wọ́n tiẹ̀ yarí pátápátá ni o. Wọ́n sọ fún bàbá Tinubu pé wò ó, àtìgbà tẹ́ ẹ ti ṣòfin a lè lọlé mọ́ o, ó ti di olóko ò lè roko, olódò ò lè rodò, pàápàá jùlọ àwọn ò lè lọ sí ìlú àwọn mọ́. Ọdún ló sì dé yìí, ó ti wá di pé kí àwọn má lè lọ ìlú àwọn mọ́ lọ́wọ́ ìbẹ̀rù. Káwọn náà, bàbá Tinubu fẹ́ yẹ kí àwọn náà mọ ìrora tí àwọn tí ò ní lọ́wọ́ yẹn, tí wọn ò ní escorter tó dẹ̀ ń lọ tó ń bọ̀, tọ́lọ́run dẹ̀ ń dáàbò bò wọ́n, kọ́ mọ bó ṣe rí lára, kí wọ́n feel ẹ̀, kí wọ́n mọ bó ṣe rí lára wípé àbí ìwà ẹ̀gbin tí wọ́n ti fi lọ gbogbo àwọn escorters yìí, ó yá kí wọ́n wá máa ṣe é sìn. Èyí ló wá bí àwọn National Assembly náà nù tó fi yarí wípé bàbá kò lè ṣeé ṣe. Wọ́n ní ṣe rí àṣẹ àti ìgbésẹ̀ tẹ́ ẹ pa yìí, kò ní lè jẹ́ ká lọ sí ilé o, kò ní lè jẹ́ ká lọ ìlú wa láti lọ kí àwọn ènìyàn wa, láti ṣe pàápùn. Wọn ò ní rí yẹn ṣe mọ́, ojú gbogbo wọn ti bó. Bẹ́ẹ̀ ni ojú wọn ti bó. Senate ni o, Senate President, òun ló bá wọn já iṣẹ́ náà fún bàbá Tinubu, ìyẹn Ọ̀pábíò, nígbà tí ó ń pàṣẹ bíìlì tó pàṣẹ Preparation of 2026 Appropriation Bill ní ọjọ́ Jímọ̀, ìyẹn oṣù kejìlá ọjọ́ 19. Òun ni Ọ̀pábíò sọ pé wo gbogbo ilé ti yarí o, bàbá Tinubu kò lè ṣeé ṣe. Sórí gbogbo àwọn ọlọ́pàá àti sójà tó jẹ́ kó máa dáàbò bò wá, tó wá ní kí wọ́n padà, ṣerélè tó ṣe yìí, wọ́n ní kò lè ṣeé ṣe o, nítorí pé àwọn ẹ̀mí àwọn òde, àwọn náà ní lọ́lé, wọ́n láwọn gan ò lọ sílùú wọn, àwọn ò lọ kí ẹbí àtojúlùmọ̀ látàrí ìwà tí bàbá Tinubu wù. Ẹ wo ẹ̀ tó jẹ́ ṣọ́ọ̀kì tí bàbá Tinubu fẹ́ ó dìídì jẹ́ kó yé wọn wípé ìbí òjù bí bá a ṣe bẹ̀rù òwúrọ̀ la bí ọmọ. Ó wá pa á láṣẹ, bàbá Tinubu pa á láṣẹ fún Inspector General of Police ìyẹn Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé wo ẹnikẹ́ni tó fẹ́ pé òun nídìí escorter, ó gbọ́dọ̀ wá bá ẹ kó gba àṣẹ, kó gba clearance látọwọ́ ẹ kó o tó lè fún wọn. Tó o bá tún máa fún wọn gan, wò ó jẹ́ kí wọ́n ní irinṣẹ́ tiwọn lọ́wọ́. Kì í ṣe irinṣẹ́ ilé iṣẹ́ mọ́ báyìí o, kò ṣe irinṣẹ́ Nàìjíríà. Ó ní kí wọ́n ní titi wọn lọ́wọ́, kó o dẹ̀ rí pé ìwọ gan ló fún wọn láàyè pé ó yá kó lọ ṣe. Ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, gbogbo pé escorter tẹ̀lé wọn lọ́tùn lósì yẹn, wọ́n ní gbogbo èyí yẹn
tí pólíìsì escort wọn, wọ́n ní kò ṣeé ṣe mọ́ o. Oníkálukú ti wà lórí ìdá bó ṣe wá. Bẹ́ẹ̀ bàbá Tinubu tún wá ní òun ò ní kó má béèrè fún police escort o, ṣùgbọ́n tẹ̀lé ìlànà láti ọwọ́ Nigeria Security àti Civil Defence, kó o ra irinṣẹ́, kó o gba irinṣẹ́, kó o gba àṣẹ kí wọ́n rí pé bẹ́ẹ̀ ni àwọn làwọn fún wọn wípé kó o lọ ṣiṣẹ́ fún ẹ. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ẹnikẹ́ni, bàbá Tinubu tún ní ẹnikẹ́ni kò nílò escort rárá. Níbi tí bàbá Tinubu ń lọ yìí, bàbá Tinubu fẹ́ dìídì jẹ́ kó yé àwọn northern elders pé ẹ wo báyìí ní ṣẹ̀ṣẹ̀ nǹkan mi kò yí padà. Bẹ́ẹ̀ jẹ́ ká sòótọ́, àwọn olóṣèlú gidi tí wọ́n ní àánú àwọn ènìyàn wọ́n sì wà o, wọ́n sì ń bẹ, ṣùgbọ́n ó fẹ́ dàbí pé epo ti pọ̀jù nínú àlìkámà. Òun ló fà á tí àwọn agbésùmọ̀mí tí wọ́n fi ń ráyè wọlé. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ, ó ní bàbá Tinubu ẹ má dá wọn lóhùn o, ẹ jẹ́ kí wọ́n rí irú nǹkan tí àwa ará ìlú ń là kọjá, tá a fi máa sọ pé Olúwa lolùṣọ́-àgùntàn mi, Olúwa láláàbò mi, káwọn náà rí bẹ́ẹ̀. Tí wọn ò bá ti ní escort, tí wọ́n ti ń dá rìn, wọ́n á mọ irú ìyà tí àwọn ń fojú rí. Bẹ́ẹ̀ ni Adégòkè ó ní n tó dáa gan ni bàbá Tinubu ṣe yìí. Kí ni nǹkan tó ṣe yìí tó ti ní tẹ́lẹ̀ tó ń ṣe tẹ́lẹ̀, kí ló fi dà fún orílẹ̀-èdè Nàìjíríà? Tó bá jẹ́ pé ibi tí àwọn agbófinró ti pọ̀ ní, ṣe mọ̀ pé gbogbo àwọn iléèwé ló máa ní tíṣà àwọn, ló dẹ̀ máa ní agbófinró gidi tó máa dúró sí ibẹ̀. Gbogbo àwọn tó jẹ́ kó ṣọ́ ìlú wọ́n ti lọ ń ṣọ́ àwọn VIP. Bẹ́ẹ̀ bàbá Tinubu ẹ dẹ̀ má gbàgbé pé Professor Wọlé Ṣóyínká ó ti pè yín níjà lórí àwọn security, lórí àwọn olùṣọ́ Ṣèyí Tinubu, tó túmọ̀ sí pé òfin tó bá dé ọba ní kí ẹ jẹ́ kó dé ìjòyè náà o, nítorí àwọn state náà ti ń kùn sínú wípé ohun tó fi lè mú kí ọmọ rẹ ò ti lè fi àwọn trope ẹ̀yìn ẹlẹ̀, àwọn ò tí ì gbọ́ o pé kó bẹ̀rẹ̀ látòrí ọmọ tiẹ̀. Tó wà onírìndì báyìí lọ, ẹ̀yin ìyá mi, bàbá mi, a máa fi ṣe ìdágbére nítorí a máa bẹ ọ bí ẹni bẹ́ṣu ni. Atẹ́rẹsẹ̀ yóò máa bẹ̀nà wò. Ẹni bá láòní dé, òun máa láòní dé bá la fi ń kì í wípé God bless Yorùbá nation, Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.